Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí, a kú bójú ọjọ́ ṣe rí, a kú àsìkò yìí. Wọ́n bá ní Sultan of Sokoto pé wá sáàfin, wọ́n ní pẹ̀lú àwọn gift wa, wọ́n gbà á lálejò ní ààfin. Wọ́n nígbà tó wá dé sáàfin, wọ́n ṣe lálejò everybody. Wọ́n ní kábíyèsí pẹ̀lú àwọn wọ́n ní láti Sultan of Sokoto àti àwọn kan náà jọ wá. Wọ́n ṣe àlejò ṣàmọ́ bó ṣe máa ń welcome àwọn ọba bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní bó ṣe wá pé wá sọ pé wá ń bèèrè lọ́wọ́ kábíyèsí pé ìyàwó ẹ̀dà Queen Naomi dà, pé òun wá fún ní gift. Wọ́n ṣàdúwà fún ní gift ọdún torí wọ́n ń ṣe kérésì, pé torí ẹ̀gbọ́n lòun ṣe wá. Wọ́n ní kábíyèsí Queen Naomi ó mà ti lọ ṣe kinní ní bó ti wọnú Àkúrẹ́ inú inú Ifẹ̀, bó lọ fún àwọn obìnrin àwọn women lọ́jà lóyún gift torí fọ́nfẹ̀ tó máa ń ṣe ṣe mọ̀ pé ó ti mọ́ lára. Wọ́n ní kò lè ṣe tí ọdún bá ti dé bá ó máa ń fún gbogbo àwọn obìnrin àwọn everybody, ó máa ń fún gbogbo everybody gift epo ráìsì o àti òróró àti tòmátò àwọn nǹkan ṣúgà ráìsì ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ̀mó. Wọ́n ní gbogbo ẹ̀ ló máa lòdù rẹpẹtẹ tó fi ń fún àwọn tó fi máa ń ṣe gift. Wọ́n níbẹ̀ ni pé ó ti lọ fún àwọn èèyàn ó lọ dash out kó lọ ṣọdún fún àwọn èèyàn. At the end of the day ló bá sọ fún Sultan pé ó máa tó dé o, ẹ̀tàn ti ránṣẹ́ lọ pé Sultan ní òun fẹ́ rí Naomi, wọ́n ti lọ ránṣẹ́ sí. At the end of the day wọ́n níbi tí àwọn àlejò wà, wọ́n ní ṣe ni Ashley ṣé wọ́n pé Ashley máa ń ṣe bíi tí ó ní bó ṣe jẹ́ ká má fi gbogbo ẹnu pé wọ́n ní bó ṣe lọ gbé microphone ó ní bàbá wọn ní Sultan pé Naomi wo lẹ́ ń béèrè. Naomi tó jẹ́ pé òun ni husband snatcher, Naomi tó jẹ́ pé kò sí ní ààfin, òun ni Sultan sọ pé òun fẹ́ rí. Ṣèbó òun ni queen gẹ́gẹ́ bá ṣe gbọ́ ò allegedly. Ó ní ṣèbó òun ni queen Ilé Ifẹ̀, òun ni kinní kan, òun ni daughter of soil kinní kan. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní pọ́n rẹ̀ lé, ló bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ba Naomi jẹ́ nìyẹn, ló ń ba Queen Naomi jẹ́ wọ́n ló sọ all sorts of things. Wọ́n ní ṣe ní gbogbo àwọn èèyàn dé wà ń wo Ashley ìtìjú. Wọ́n láwọn tó ń ti ojú tó tá fọwọ́ bojú pé ta ni ilé yìí, kí ló dé tí lady yìí ó tún gbé ìwà ẹ̀ jáde. Wọ́n ní bí kábíyèsí wọ́n ní ojú wa ti kábíyèsí pé bí kábíyèsí ṣe wá ní wọ́n pe àwọn entourage pé kán lọ bá wọn sọ fún kán lọ bá wọn mú Ashley kúrò ní inú àgbò pé torí àwọn sọ pé omi ìròpóbìnrin yìí pé ó ní bó ṣe jẹ́. Ṣé mọ̀ àwọn nǹkan tó máa ríyàn lára, àwọn nǹkan tó ń ti kábíyèsí lójú, gbogbo àwọn ìwà tí ò tẹ́ kábíyèsí lọ́rùn wọ́n lóbìnrin máa hù. Even gan àìmọye àwọn tó tún wà láàfin ọ̀rọ̀ ẹ̀ ti sú wọn. Even àwọn olórí ẹgbẹ́ ojú máa ń tì wọ́n torí ọ̀rọ̀ àlùfàǹṣà, àwọn ọ̀rọ̀ tí ò mọ̀ ọpọlọ dání. Kí ni ọ̀rọ̀ Naomi wá débi tí bàbá ní Sultan Sokoto wà báyìí. Wọ́n ní Sultan ni wọ́n ní kábíyèsí ní kán bá òun tì sí ìta. Ẹni yìí wọ́n wá wo Ashley yìí o, àná ló ṣẹ̀ṣẹ̀ gbàlà o ní Naomi ṣẹ̀ṣẹ̀ gba àdúrà fún un tó ṣẹ̀ṣẹ̀ save tó fi ní ẹsẹ̀ láti máa rìn pé kíní láti yejọ́ yìí ó máa rọ lápá sí yàrá láti jọ yìí lórí bẹ́ẹ̀dì. Sẹ́nu àná yìí ni Naomi ṣẹ̀ṣẹ̀ dáríjì o tó gbèdì tó fi dìde tó tún ní
tó tún ní gut ara ẹ̀ tún gbà, inú ẹ̀ tún gbà, ìtìjú òmu ló tún wá ní Queen Naomi lòun tún fẹ́ insult. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní insult ẹ̀ nínú agbo nìyẹn, pé ọmọbìnrin bóyá kán bá òun trace ẹ̀ síta. Wọ́n ní ṣe ni Sultan Sokoto wá sọ pé kán bàǹdẹ̀. Ẹ wo bí wọ́n ní Sultan ní kán bàǹdẹ̀ pé òun ò fi tìtorí tiẹ̀ wá. Òun mọ̀ pé Naomi queen ní Ilé Ifẹ̀ ni. Ẹnìkan tí kábíyèsí sọ pé òun ní ìyàwó gidi tóun ní, àwọn tó kù pé kán kú báyìí. Kí ni rádaràda tí Ashley ń ṣe níwájú òun yìí? Ṣé pé kí òun ẹ̀bùn tóun mú wá fún Queen Naomi fún Christmas gift, so ó ń sọ yẹn pé kóun wá divert ẹ̀ fún òun Ashley. Pààlà tí ò lè ṣe, ó ní kán bàǹdẹ̀ kúrò wájú òun. Pé kábíyèsí kí ni nǹkan tó ń dúró ṣe, báwo ló ṣe máa accommodate irú àwọn obìnrin báyìí ní ààfin ẹ̀? Àwọn eléyìí dójú tì ẹ́, eléyìí ò gbọ́dọ̀ máa dójú tì ẹ́ ní àárín àwọn èèyàn. Kí ni nǹkan tó ń fi irú obìnrin báyìí ṣe ní ààfin? Kábíyèsí ẹni tóun mọ̀ tó jẹ́ ìyàwó ẹ̀ ní Queen Naomi, òun dẹ̀ wá fún ní respect tó yẹ láti wá fún ní Christmas gift. Wọ́n ní tẹ bá rí ẹrù tó kó wá fún Naomi pé kì í máa ṣe kékeré. Wọ́n ní Sultan Sokoto pé inú máa bí gan o pẹ̀lú fèlèfèlè tí Ashley ta ní iwájú Sultan Sokoto lẹ́nu, pé kì í ṣe kékeré o, ó dìídì gbé àwọn gift yẹn wá fún kábíyèsí. Àbí irú kí la máa sọ irú eléyìí tí Ashley tó jẹ́ pé kò mójú kò mọ́ra, every time ló máa ń kọjá ààyè. Ó kàn dojú sí kábíyèsí. Kábíyèsí kí ni covenant tó wà láàrin ẹ̀yin àti Ashley? Eléyìí ti pọ̀ jù. Even gan àwa gan tá wà ń ta ọ̀rọ̀ Ashley, ó ní bó ṣe ń rí létí wa tó bá ń sọ pé ṣé nílùú kan náà àbí tí ayé ta wà yìí, ṣé àwọn èèyàn ń ṣe irú nǹkan tí Ashley ń ṣe? Irú ìdójútì tí ní Ashley mama, ìwà ìdójútì ní Ashley hù, ṣó tiẹ̀ yẹ fún odindi ọba kí wọ́n sọ pé ìyàwó ọba ń hurú wà bẹ́yìn? Bó jẹ́ nǹkan tó burú, ó búyàn kù pé àánú kábíyèsí máa ṣe òun, pé àánú kábíyèsí máa ṣe òun, pé kábíyèsí kẹyà mọ bó ṣe máa mú obìnrin yìí kúrò ní ààfin, kò yẹ láti jẹ́ ìyàwó. So gbogbo nǹkan tó ṣe yẹn pé kóun sọ pé kóun dá ìbáṣe nǹkan tó mú wá fún Queen Naomi, pé kò sí ṣe kò sáì ṣe, òun máa dúró. Ìbọn ti lọ pé Naomi, wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní sọ lóríṣiríṣi. Wọ́n ní wọ́n ti Ashley kúrò nínú agboolé ní o, níbi tí Sultan Sokoto tó wà tó wá kí wọn láàfin. Nǹkan ta ní ká wá sọ fún yín nìyẹn. Agbo ní íńtánẹ́ẹ̀tì ni allegedly. Ẹ̀yin èèyàn bá lè ṣe rí sí, ṣó tọ́ kí èèyàn máa gba ìtìjú Ashley ní gbogbo ìgbà níbi tí kábíyèsí wà? Kábíyèsí ó dọwọ́ yín o. Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tí ẹ̀ ń dúró ṣe o, tẹ́fẹ́ Ashley ń ṣe ní iwájú yín ní ààfin yẹn. Torí ó kù díẹ̀ káàtó kí Ashley má lọ fún yín ní hypertension. Kò sẹ́ni tí ò kí ń rí Ashley ní gbogbo àwọn ìwà jákujàku tó ń hù. Ọmọdé ń rí, àgbà ń rí, gbogbo ìwà tí ó tọ́ ọmọ èèyàn. Ẹ wo gbogbo kò tiẹ̀ ní integrity, kò ní ọpọlọ náà tó fẹ́ gùn fẹ́ fi ẹni tó sọ pé òun kàwé. Kò sí anything lọ́nà ìfi sọ pé wọ́n fi eléyìí, wọ́n ní nǹkan tó ń rí lára ẹ̀ tán fi yangàn. Gbogbo àṣírí ẹ̀ pátápátá, gbogbo nǹkan burúkú tó ń ṣe láàfin kò sí ìtàn ọmọ. Báwo ni wọ́n ṣe fẹ́ máa fún eléyìí ní ọ̀wọ̀ gẹ́gẹ́ bí olórí ìyàwó kábíyèsí? Ẹ̀yin èèyàn mi, kó dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Ẹ bá mi share, ẹ bá mi like lórí eléyìí lágbára. Eléyìí lágbára, ẹ bá sọ fáwọn èèyàn, ẹ bá share fáwọn èèyàn kán lè mọ irú àwọn nǹkan tí kábíyèsí ń sìn ní ààfin. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ ṣe ń tẹ́tí sí wa. Torí ọ̀rọ̀ bá ti kọjá kàyéfì,
olúwa ẹ̀ máa gbé jáde síta pé ẹ tí ẹ bá gbé yẹ̀ wò báwo ló ṣe ń rí báwo ni irú eléyìí ṣe ń rí irú orin wo la fẹ́ kọ sí eléyìí ẹ ṣé ẹ̀yin èèyàn wa àbùkù ní ṣáá gbogbo ìgbà ibi tó yẹ kó ti níyì tó bá rò pé òun fẹ́ níyì bó rẹ̀ ó máa ń kà àbùkù eléyìí tójú súyàn ó jẹ́ nǹkan ríra lójú wa ẹ ṣé gan-an bẹ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ ọlọ́run adájú lórí Jésù olúwa wa amen.